Ní máa ń sọ fún ẹ̀yin tí ẹ wà ní ilẹ̀ Yorùbá pé Yorùbá land nígbà tí ó bá dé ibi tí a fẹ́ jẹ́ kó dé, ṣe rí bí gbogbo èèyàn ṣe ń lọ ní gbogbo ibikíbi tí ẹ kọ́ lọ, àwa náà máa ní airline tiwa, a máa ní country tiwa, a máa ní economy tiwa. Òun náà ni bàbá wa Dr. ti Sunday Igboho àti Professor Akintoye ṣe sọ pé ẹ jẹ́ ká connecting you with the world. Ilẹ̀ Yorùbá là ń sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó àti gbogbo ìpínlẹ̀ ibi tí ilẹ̀ Yorùbá tí ẹ̀ka Yorùbá wà. Ìyẹn la ṣe ń sọ fẹ́yìn yẹn wa pé ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe kíá ká fara mọ́ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ti ṣe ń pètò ẹ̀ ní gbogbo ìgbà. Ìyẹn náà la ṣe ń sọ pé Yorùbá nation no going back. Yorùbá nation, it is the only solution. Òun nìkan ní ọ̀nà àbáyọ, kò sí àní-àní. A dẹ̀ ń gbìyànjú kọ́lọ́n kó jẹ́ kí gbìyànjú wa kí adé ní adé, kí a lè tètè débi tí ẹ ká dé ní kíákíá. So bye.